Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé gbogbo ìgbà tá a bá ti fi nǹkan sórí ìkànnì yìí lẹ̀ ń bá wa wò ó. A dúpẹ́ o. Iná ò ní tán wò yín láṣẹ ọba mi Èdùmàrè. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé gbogbo ìgbà lẹ̀ ń wo ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé ò ní yàn kún láṣẹ ọba mi Èdùmàrè. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, kò ní dànáwó sí, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di. Lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣeun o. Ẹ kú àdúró tì wá. Gbogbo ẹ̀yin tẹ́ ò tí subscribe, ẹ bá wa subscribe. Tẹ́ ẹ bá ti lè subscribe báyìí, ẹ tẹ notification button yẹn. Ìyẹn ni alámì tó máa fún yín ní alámì. A máa notify yín ní gbogbo ìgbà tá a bá ti fi fídíò sí orí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ìyẹn ló máa notify yín. Ìyẹn ni notification button. Alámì ni Yorùbá pè é. Yóò máa fún yín ní alámì wípé fídíò kan ti wà ń bẹ̀ o, kẹ́ lọ rèé wò ó. Ẹ wo tí ẹ bá ti ń wo àwọn fídíò wa, ẹ bá wa like, kẹ́ comment. Ṣé rí comment yín yẹn gangan, ìròyìn tẹ́ fi ń ránṣẹ́ yẹn, ìyẹn ló ń ru wá sókè ní gbogbo ìgbà o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá la ṣàdúrà fún. Iná ò ní tán wò yín, ẹ ní bọ́ há, ẹ ní bọ́ sọ́wọ́, ẹ ní bọ́ sọ́wọ́ agbénipa lágbára lọ́wọ́ Elédùmarè. Olè ẹ̀mí, olè ara kò ní jà yín. Ẹ wo èyí tá a tún mú wá yìí. Ó tún lágbára púpọ̀ jù nítorí pé ọmọ tí ó tojú òbí rọ̀run, àwọn àgbà bọ̀ wọ́n ní ìbànújẹ́ ńlá òun ní kí màjèṣí ó tojú òbí rọ̀run. Ẹ ò rí, ìbànújẹ́ ńlá ló jẹ́ fún ìyá àti bàbá ọmọ yìí nítorí pé ọmọ yẹn gan ọmọ náà ni. Ẹ wá rí ọ̀gbẹ́ni tẹ́ ń wò lójú móhùnmáwòrán wa tẹ́ ẹ máa wò lónìí. Òun ló lọ rèé gé ọwọ́ ọmọ yìí, àtẹ́lẹwọ́ ọmọ yìí méjèèjì ló gé. Ibo láyé ń lọ. Ìrìn táwọn rìn á tó láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ dé ìparí building. Sai aka aje sai suka ce mu aje ta. Bá ní káwọn gbé sílẹ̀. Da suka samu ka aje ta sai suka buɗe ta. Táwọn wá gbé sílẹ̀ náà wá ṣí. Aka sassare mata. Wáyé sassare. Shi wannan shi ya sassare hannu. Ìgbà yẹn lẹ́yìn wá bẹ̀rẹ̀ sí ní dù. Bacin an gama wannan. Ina da ina ne ya sare? Duka hannuwa. Hannu biyu. Duka hannu biyu. Da me ne ya sare? Adda ce. Wá mú àdá ló wá fi bẹ́ ọwọ́ méjèèjì. Bacin sun gama wannan ko duk abin da suka ce mana mu koma gida, suka ce mana mu tafi. Da muka tafi mun je mun koma cikin gida. Bayan da aka sare a wurin ne suka ce ku koma gida. Suka ce mu koma ba. Ibi tán ti ṣá ọwọ́ yẹn, tán ti yọ àwọn ọwọ́ yẹn, ìgbẹ́ náà ti ní káwọn wá máa lọ́n ti tàwọn. Òun àtàwọn táwọn jọ gbẹ́lẹ̀ táwọn assist wọn gbé òkú yẹn débẹ̀, ìgbẹ́ ti ní káwọn máa padà lọ́n ti tàwọn. Yau da muka koma gida mun je mun shiga cikin gida mun daddore jikinmu. Lokacin an biya ku kuɗi? Hai ko fiska ba ba mu har zuwa yanzu. Báwọn ṣe padà sílé nìyẹn. Wọ́n á bí pé ṣé wọ́n ti wá fún wọn lówó iṣẹ́ wọn nígbà yẹn wọ́n tí ì fún àwọn títí dé báwọn ṣe sọ̀rọ̀ wọn tí ì fún àwọn lówó iṣẹ́ àwọn. Kí ni orúkọ ẹ? Ogijo lórúkọ mi. Ogijo kí ni? Mustapha Alukawa ni. Mustapha what? Alukawa ni. Alukawa ni ẹrù Ọlọ́run. Ọmọ ìlú ni ẹ? Ọmọ Ọ̀ṣun state ní Òṣogbo. Ọmọ Ọ̀ṣun state ní Òṣogbo. Kí ló gbé ẹ débí? Àwọn security gbígbé mọ́ ẹ báyìí. Ọ̀rọ̀ lórí ọmọ kan ládùúgbò wa. Ọmọ yẹn fẹ́ plug iná lálẹ́, ọmọ kékeré ní ọmọ 13 years. So bí fẹ́ plug fan iná ṣọ́ọ̀kì ẹ̀, wọ́n ṣàrọ̀ ṣẹlẹ̀ sí hospital. Ìgbà tó máa fi dé hospital, ọmọ yẹn give up ó kú. Bàbá ọmọ yẹn wá ń sunkún, ó wá bá mi bí ilé kẹta síra wọn ni. Ìgbà tó wá délé ọ̀dọ̀ mi Ògìdó jọ ẹ̀pù òun kí ni mo fẹ́ kí n ṣe, ó fẹ́ gbẹ́lẹ̀ kò lè dá gbẹ́lẹ̀ yẹn. Àwọn àbúkí dẹ̀ gbénu lé mi, wọ́n á pe àwọn àbúkí ẹ̀bí kọ́ bá mi ẹ̀pẹ̀. Àwọn ṣàgbẹ́ ilẹ̀ yẹn, ìgbà tá gbẹ́lẹ̀ yẹn ọmọ yẹn sunkún lọ. Ìgbà tó máa dé padà àti gbẹ́lẹ̀ tá ń dúró dé, bó ṣe máa dé padà báyìí òun àti bàbá kan wá sójà máa ní bàbá yẹn. Ìdẹ̀kọ̀ wọ uniform, ó ní ọ̀rẹ́ nǹkan ni pé sójà máa ní pé òun pàdé ẹ̀ lọ́nà ni. Ó ṣàṣọjọ dé tọ́jọ sọ̀rọ̀ yẹn ó sì pẹ̀tù sí wọn lọ́kàn pé kó má kì mọ́. So àwa ní ká sin ọmọ yẹn sí inú ibi tá a gbé yẹn. Bàbá ọmọ yẹn tó wá bá wa pé ká má bá wọn ká má sin pé kò dáa kó máa fojú ara máa rí òkú ọmọ ní everyday. Pé ká bá wọn ṣá igi ọ̀gẹ̀dẹ̀ sínú ibẹ̀ yẹn ká dẹ̀ bá wọn kọ́ bẹ̀. Ṣé bàbá ọmọ yẹn ló sọ pé kí kó má sin? Bẹ́ẹ̀ ni olóní kí n má sin pé ká bá wọn gé igi ọ̀gẹ̀dẹ̀. Torí ohun tí bàbá ọmọ yẹn sọ, àwa ti lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá ọmọ. Ó ní wọ́n ló insist wípé kò yẹ kó máa fi ojú rí òkú ọmọ òun. No, kò lè possible bẹ́ẹ̀ because àwọn àgbàlagbà pọ̀ ládùúgbò yẹn láńlọ́ọ̀dù ní gbogbo wa.
àwọn tó dẹ̀ jù mí lọ tó tún dàgbà tó bí mi lọ́mọ gan wà ládùúgbò yẹn gbogbo ọjọ́ adójókòó ni wọ́n pè mí ni pé ìkọ́ báyìí ni pé kò dá kí nílẹ̀ Yorùbá kéèyàn máa fojú rí òkú ọmọ lójoojúmọ́ ní ẹ̀yìn kò lè lé òun. kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. adẹ̀gbẹ́lẹ̀ tán adẹ̀gbé igi ọ̀gẹ̀dẹ̀ agbé síbẹ̀. sínú lẹ̀tẹ̀ kọ́kọ́ gbẹ́ ìbátá gbé síbẹ̀ tí ilẹ̀ ká gbẹ́ tán yẹn àwa kọ́fà ẹ̀ tán níbo wá lóko ọmọ wà sójà man èmi àti bàbá ọmọ awọnú yàrá tí òkú ọmọ wà. ta ni sójà man yẹn. bàbá ọlọ́mọ ló mú wá bẹ̀tẹ́ ni yẹn máa wá sàdúgbò lẹ́kọ̀ọ̀kan náà máa ń rí mú mọ́ ó máa wá sàdúgbò lẹ́kọ̀ọ̀kan. ṣé sójà ni lóòótọ́ lóòótọ́. sójà ni nínú àwọn fóònù tí máa ń lórí fóònù yẹn sójà ni. so ìwọ àtẹniyẹn lẹ wá jọ gbé òkú tó kù tẹ gbé kó mbẹ. bẹ́ẹ̀ni ẹ fẹ́ lọ sí síbòmí. bẹ́ẹ̀ bàbá ọdún wa bèèrè lọ pé bo ni mo wá bèèrè lọ pé bo ni ẹ fẹ́ ká bá yín sí sí ó lóun tiẹ̀ mọ́ ibi tí a lè sí pé ní ìwé ẹ̀ tábàdíkà tẹ̀ fún un sí wọ́n níbi etí odò ń kọ́ toródò jìnnà sí ọ̀dọ̀ wa wá ní yes pé mo ṣe o kíní kan gẹ́gẹ́ bí ẹgbẹ́ èmi nìkan ló kù fún báyìí tó láwọn àgbàgbà tó wà bẹ́ẹ̀ náà mo fi lọ̀ wọ́n o ládùúgbò onígbòṣòro wọ́n yẹ ní kò sí wàhálà fine. ìgbòṣòro gbo. ìgbòṣòro kan náà ní Ògìjó bẹ́ẹ̀ ni nítòsí Ìkòròdú. nítòsí Ìkòròdú mo fi lọ wọn àgbàgbà bẹ́ẹ̀ gbogbo wọn dẹ̀ fọwọ́ sí pé lóòótọ́ ilé àwọn lánàá tó wà ń bẹ́ẹ̀ o àfi tó bá fẹ́ pa lókù adẹ̀gbé òkú ọmọ yẹn bàbá ọlọ́mọ ló fún sójà yẹn ní rapá tàfi rápẹ̀ àti ẹni tàfi máa tẹ̀ tàfi rápọ̀ ọmọ yẹn adẹ̀gbé pẹ̀lú àwọn àbúkí yẹn adẹ̀gbé débi etí odò yẹn bá a ṣe gbé débi etí odò yẹn báyìí tí èmi àti sójà yẹn tá a gbé wọnú gbólọ. so ìwọ sójà man àbókí mẹ́ta ṣáwọn àbókí yẹn gbọ́ èdè tẹ́ ń sọ àbí ẹ̀kọ́ máa ń wáwọ́ sí wọn bá wọn sọ̀rọ̀ ni. irú bí English kátàkátà báwọn àbókí ṣe pàṣẹ báwọn. ṣùgbọ́n ìwọ àti sójà man yẹn lẹ́jọ́ ń fi ọ̀rọ̀ kí àṣọ̀rọ̀ lọ́nà gbà tá à ń bọ̀ àṣọ̀rọ̀ lọ́nà bá a ti gbé báyẹn tí a ti ń bọ̀ bẹ́yẹn bó kọ́ tó kọ̀ṣẹ́ ní pé a ti ń gbé ta ti ń bọ̀ èmi àtàwọn àbókí mẹ́ta ti ń bọ̀ bàbá ọlọ́mọ àti sójà yẹn sọ̀rọ̀ díẹ̀ kò ju bí 2 minutes lọ sójà yẹn padà wá bá àjọ ń bọ̀ sójà yẹn má dàda ni àjọ ń bọ̀ bàtà wá débi bẹ̀ ta dé títì ta fẹ́ gbé ọmọ wọ̀ mo ní káwọn àbókí dúró torí ọ̀nà yẹn ọ̀nà tí ò ṣe dáadáa ni. wọ́n ló ní káwọn àbókí dúró. bẹ́ẹ̀ ni àti gbọ́mọ yẹn sílẹ̀ lẹ̀ báyìí àwa gbé mi àti sójà wa gbé ọmọ yẹn àgbé wọnú gbó yẹn báyìí wọnú gbó yẹn àwọn security tọ́nà sọ alọ́ kan mo fi sójà yẹn lẹ́sìn bẹ́ẹ̀ èmi lọ bá àwọn security torí pé security lè mìíràn ládùúgbò èmi wọn lọ bá wọn. wọ́n ní wọn ò mọ̀ gẹ́gẹ́ bí security. gbogbo olú ló mọ̀ mí kò sí. a ti gba ohun àwọn kan sílẹ̀ rẹpẹtẹ. gbogbo olú ló mọ̀ mí gbogbo olú mo ní ilé sádùúgbò mo ní junction sádùúgbò yẹn Lion junction mi ni mo ní èmi mo ṣe junction ládàpọ̀ síbẹ̀ kò gbogbo bálẹ̀ ìlú ló mọ̀ mí kò sí bí tó ti mọ̀ pé wọ́n mọ̀ mí. nígbà tẹ wá gbọ́ ọmọ yẹn débẹ̀ yẹn ǹjẹ́ ẹ̀dẹ̀ sí ṣe gbẹ́lẹ̀. gbẹ́lẹ̀ o gbogbo èrò ọkọ̀ mi ní pé bá ṣe gbé débẹ̀ yẹn sìn tí mi tẹ bá dàda ní tẹ́lẹ̀ bí mo ṣe rí àdá lọ́wọ́ sójà yẹn ọkọ̀ mi ti báyìí pé àkọ́ fàdà ara oko bẹ̀ tó ní gbòdì inú rà ni àwọn fàdà ara oko bẹ̀ bẹ̀ tí bí mo ṣe láyé lọ àtẹ́ǹdì sáwọn security yẹn wọ́n ní kí là ń wá èmi parọ́ fún security pé ejò là ń wá bẹ̀ lálẹ́. kí ló dé tó parọ́ ejò lẹ́wọ́ èmi rò pé máa padà parọ́ ó máa padà yí mi lọ́wọ́. báwo ni ọwọ́ ọmọ yẹn tí wọ́n gé báwo ló ṣe jẹ́. nígbà tí wọ́n sọ fún security bẹ́ẹ̀ yẹn táwọn àtàwọn security yẹn sọ láàrin ìṣẹ́jú bíi méjì mẹ́ta wọ́n wá ní ká máa lọ pé ní ẹ ṣe bí ó ṣe yíṣí padà mi ò rí sójà yẹn wọ́n á pé sójà wẹ́ẹ̀ ìdè náà ó wá jáde láti inú igbó yẹn wọ́n dé go wọ́n ní àdèdú rọ́ọ̀sì wọ́n ní rọ́ọ̀sì ò lọ sí olóhùn sọ pé tá a bá délé àgùntẹ́ yìí so àwa lọ àti ìdélé alọ kó bàtà wa níbi tá a ti kó bàtà tó bí bàtà ń bọ̀ ẹnu tí bàtà ti pàtàpàtà lẹ́sẹ̀ wa òun ti dán sí aago kan òru àwa kó bàtà a ní ká lọ bẹ́ẹ̀ alẹ́ lọ́kànlẹ̀kùn ilé ọlọ́tí tọ́báyé ráyè jáde fún wa láti ta ọtí fún wa so gbogbo ìrọ̀kọ̀ mẹ́wàá tó títọ́ ká padà síbẹ̀ ibi tá a ti lọ lọ́nà làwọn síkẹ́ẹ̀tì yẹn wọ́n ti padà wá pàdé wa lọ́nà wọ́n pọ̀ gan pé kí n kọ́ tá a gbé síbẹ̀ yẹn ká wá gbé mo ní kí n gbé síbẹ̀ wọ́n ní òkúta gbé síbẹ̀ yẹn ká wá gbé kúrò mo ní ẹ jẹ́ kí n ṣàlàyé fún lóòótọ́ o torí síkẹ́ẹ̀tì kì í sọ òótọ́ òkúkú síbẹ̀ la gbé síbẹ̀ lóòótọ́ bọ́ tí bàbá ọlọ́mọ ẹ jẹ́ ká lọ síbẹ̀ àrẹ̀dẹ́lé ilé ọlọ́mọ yẹn wọ́n kọlẹ̀kùn gbogbo wọn jáde àti yàtọ̀ àbáyé wọ́ọ̀dì jáde wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ṣé lóòótọ́ ló kúkú wọ́n lóòótọ́ ni ṣé lóòótọ́ wọ́n lóòótọ́ ni ṣé lóòótọ́ lẹ gbé fún Ògìdán wọ́n lóòótọ́ la gbé fún wọn pé káwọn bá wọn lọ sí síbẹ̀ àdìgbàdà wa débẹ̀ yẹn nítorí wàá lù mí lójú ni pé bá ṣe ń dé ẹ̀bẹ̀ gbà wọ́n wá ní èkó wà náà síkírẹ́tì yẹn Igede ni sójà yẹn náà Igede ni wọ́n wá bèèrè lọ sójà yẹn pé kí lorúkọ ẹ̀ ó wá dárúkọ ẹ̀ bóyá Èlíjà yẹn só dárúkọ pé Èlíjà lorúkọ wọ́n ní ọmọ trap wo ni ó ní mi ìrántí bí wọ́n ti ya ẹ̀rọ Igede trap yẹn ó ní Igede lo wọ́n wá sọ òbí chọ nítorí sọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ wọn yíra wọn láàrin yẹn the next thing wọ́n ní Ògìdán yá lọ gbé òkú yẹn mo ní sójà ìgbà àbọ̀kájọ gbé kinní yẹn wọ́n ní kó má gbé wọ́n lè mí ní kí gbé jẹ́ ká jọ gbé ṣe bá jọ gbé síbẹ̀ ni jẹ́ ká jọ gbé náà bí tó ti ń kó rántí ìbòmí tó ti ṣàmìlàdà lórí ṣàmìlápá ṣe méjèèjì nìyẹn ibẹ̀ lèmi ti ṣubú sílẹ̀ èmi ṣubú sílẹ̀ mo ti ṣe bẹ́ẹ̀ tó ti dákú sílẹ̀ lẹ̀ mo ti ẹ̀jẹ̀ ti ṣe yáyà lára mi ìyẹn nìkan ni mo mọ̀ last di after gbà yẹn làwọn ọlọ́pàá dé tó gbé mi sí mọ́tò gbẹ́yẹ sọ pé wọ́n ti gbé mi sí mọ́tò the next day àwọn ọlọ́pàá gbé mi lọ sí hospital láti lọ treat mi bẹ́ẹ̀ sójà yẹn wọ́n jọ mú apapọ̀ ní sójà yẹn ò tẹ̀lé mi lọ mi ìdẹ̀rí sójà yẹn dì sí mọ́
nǹkan tí mo mọ̀ nìyẹn sá. ta ló gé ọwọ́ méjèèjì ọwọ́ ọmọ yẹn. sójà yẹn lèmi nígbàgbọ́ pé ó gé torí pé òun ló pẹ́ nínú ogbó yẹn nígbà tí èmi lọ bá àwọn security òun ló pẹ́ ń bẹ̀ òun dẹ̀ ló sọ fún mi pé òun ṣe runs bẹ̀ kó sọ runs tó ṣe nígbà yẹn bẹ̀ tó sọ fún mi pé òun ṣe runs òun dẹ̀ pẹ́ nugbó mu fílẹ̀ sínú gbó ni ìgbà tí mo kó dáhùn security mò ń lọ sílé straight mi ìyá sínú gbó mọ́ mo kọ̀ pé òun jáde ni so ìgbàgbọ́ mi ni pé òun ló gé. kí ló dé tí ìwọ àti sójà ṣe máa ń lọ bá wọn sin ọmọ ni kí ló dé tẹ́ kọ́kọ́ gbẹ́ ilẹ̀ because ń ṣe lẹ́lẹ́ fẹ́ lọ sin ọmọ sínú gbogbo àìtẹ́ lọ tẹ́ sílẹ̀ tí ò yẹ kẹ́kọ́ gbẹ́lẹ̀ kí wọ́n mọ̀ pé lóòótọ́ o ẹ̀yin fúnra yín ti gbáradì pé a fẹ́ sin òkú ọmọ lóòótọ́. bẹ́ẹ̀ni káwọn yẹn kọ́ ló mọ̀ jẹ́ káwọn nǹkan tí ò dá tó bá máa ṣèyàn náà ó máa gbọ́dọ̀ yàn lọ ni. bàtà mi gan tí mo wọ̀ lórílẹ̀ láàrin mi àti lókè mi àtọ́lọ́ nìkan sí i. ìwọ tí o fẹ́ lọ. bàtà mi tí mo wọ̀ gan tí mo fi dénú gbó yẹn mi ìwọ bàtà débẹ̀ mo bọ́ bàtà sílẹ̀ ni. màá gbọ́ ìwọ tó fẹ́ lọ sin òkú ọmọ. yes sir. ẹ ti bá bàbá ọmọ sọ̀rọ̀ bá fẹ́ lọ bá yín sin o tí wọn bá fẹ́ lọ sin òkú ọmọ kí ni tó yẹ kókó dání. amúṣọ́fẹ́ àmú àdá tó bá gbónú gbóná dẹ̀ mú jígà dání. jígà yẹn ṣe pàtàkì ṣọ́fẹ́ dẹ̀ ṣe pàtàkì ṣùgbọ́n àdá ó ní àdá kan tó rí lọ́wọ́ sójà kò ti tẹ́ ẹ lọ́rùn kí lẹ fẹ́ fà lẹ́sìn. mo ní nǹkan tó fi mí lọ́kọ̀ báyìí pípẹ́ tí mo wù ẹ̀yìn tí mo rí àdá lọ sójà tó máa rí ká lè a bá fi ro oko ibẹ̀ yẹn ní gbogbo èrò ọkàn mi. tẹ́ ẹ bá roko bẹ̀ kí lẹ fẹ́ fi gbẹ́ ilẹ̀ abẹ́ ti ní máa kan tó lè àti padà sílé already àti lọ ní láti lọ mú ṣọ́fẹ̀ àti jígà àti kárọ̀tì dání àti lọ́lé àti kúrò ń bẹ̀ sí ń bẹ̀ mọ́. ààyè tó wà ní ìsìn kí ló rò pé ó lè padà ṣẹlẹ̀. mo lè ráàánú gbà ọ́ tó náà bá ní kí ọmọ nàìjíríà kan rọ̀ sọ lórí ọ̀rọ̀ mi mo lè ráàánú gbà ilé kẹta síra wọn nílé wa síra wa ìbí àti bàbá ọlọ́mọ security dẹ̀ ni mí mo dẹ̀ kọ́lé sádùúgbò yẹn kò yẹ kí tún kó jẹ́mi ni màá wúrúwà yẹn so ti bá tọ́lọ́ bá ní kí n ráàánú gbà gbogbo tí èrò ọkàn mi ní pé kí n ráàánú gbà torí kò sí àwíjàre kankan fún mi. bó lọ̀rẹ́ rẹ sójà wà báyìí nìsín. kò ń ṣe ọ̀rẹ́ mi lọ bẹ́ẹ̀ o ó máa ń wálẹ̀ kọ̀ọ̀kan tó bá ń tàn bá lọ sí boko haram àbá wọn lọ sí kinní kan tó bá dé tó rọtí tèmi náà rọtí ìwọ̀n oníṣẹ́ fàájì ó ní ojú láti mọ̀ra ni ẹ̀bẹ̀ bàbá ọlọ́mọ náà mi mọ̀ bí tó náà ti mọ̀ bẹ̀rẹ̀ bàbá ọlọ́mọ ló gbé wá lálẹ́ ọjọ́ tí lọ bí aago mẹ́sàn-án aago mẹ́wàá alẹ́ kò ń ṣojú mọ́mọ́ o kó tó gbé dé lẹ́yìn alẹ́ ọjọ́ yẹn mi ì dẹ̀ rí sójà mọ́ because sọ ikọ́ ìtòjọba wa gbàdá ti ṣáàbì lára lórí tó ti ṣe mí léṣe tẹ́mi fi ṣubú sílẹ̀ lẹ̀ òyì tí ń kọ́ mi mi ì rí sójà mi ì tiẹ̀ rẹ́ anybody mọ́ ìgbà tó gbé mi sí ní mọ́tò hospital ni mo tó rí pé èmi náà ṣì nínú ṣùgbọ́n láyé. níbo ni ọwọ́ yẹn wà báyìí nìsín ọwọ́ ọmọ yẹn tọ́gé. mi ì tí ì lè sọ ibi tó wà o bóyá tá a bá sì débi tí òkú ọmọ yẹn wà tọ́lọ́ bá ní àmọ́ bá ń bẹ nínú gbóṣì ni mi ì tí ì lè sọ mi ì tí ì mọ̀ kódà mi ìmọ̀ kan gẹ́wọ́ ọmọ yẹn mo kàn ní ìfẹ́ ti gbọ́ pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn báyìí ni mi ò tí ì fojú rí ojú ibi tó ti gé báyìí mi ò tí ì fojú rí mi. ìyàwó àtàwọn ọmọ tẹ ń kọ́. àlàáfíà ni ìyàwó mi wà torí ìyàwó gbò tí ìbímọ fún wa ṣe fẹ́ra wa ni. ẹ̀ṣẹ̀ fẹ́ra ni ó tọ́mọ ọdún mélòó. 35 45 years. kí wàá ní àròwà sí ìjọba. àròwà mi síjọba ni pé kíjọba kọ́ síjú àánú wò mí o èmi ò rí lọ́kọ̀ láti ṣe bí o kọ́lọ́n dẹ̀ fi ṣẹwọ́ mi kó fi dá mi lẹ́jọ́ kó má fi bí àwọn ọmọ mi lérè kó fi bí èmi fúnra mi lérè tó wá kó wá kíjọba kọ́ síjú àánú wò mí kọ́ dáríjì mi o mi ò ṣe ẹ̀ṣẹ̀ yí mi mọ̀ọ́mọ̀ ṣe tí ò dáa o. kí ló rúkọ lẹ́ẹ̀kan sí. orúkọ mi l'Ògìdán èrò ọkàn mi ní kí mo fẹ́ fi ṣàánú wọn ní. Ògìdán kí ni sọ́dọ̀ àlùkáwà ní Ògìdán Mustapha Ògìdán bẹ́ẹ̀ni àlùkáwà ní. bẹ́ẹ̀ni sá. ó ṣe. abinci mun yi sallah mun je mun kwanta. àwọn ti jẹun tán àwọn ti kírun àwọn ti lọ dùbúlẹ̀ láti sùn. bacci ya ɗauke mu a lokacin nan sosai. àwọn tiẹ̀ ti sùn. ya zuwa can sai shi wannan kenan sai zo ya bubbuga mana kofa. wá ní. shi wannan. lójú oorun yẹn làwọn wà tẹ́ni ti dé tó ti wá kanlẹ̀kùn báwọn lórí. kasan sunan shi. waye. wanda ya zo buga maka kofa. gashi nan. me sunansa. gaskiya ni ainihin sunan na ne ban sani ba mu dai da oga muke kiran shi. ọ̀gá kúkẹ́ kiran shi. ọ̀gá làwọn mọ̀ sí bọ̀yẹn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ òun yìí òun lẹni náà tó wá kanlẹ̀kùn máwọn lórí táwọn fi jí látòjú ọ̀run kuka tashi fa. yawwa da muka fito sai ce mana mu ɗauko cebur muka ɗauko cebur muka taho da shi to mutuwa aka yi ake to wai ku dauko mene cebur kenan wannan na kwasar ƙasa. ìgbà tí àwọn jí ó wá ní káwọn gbé trọ́bẹ̀ ló fẹ́ pè wá ní káwọn gbé káwọn tẹ̀lé òun wípé ẹnìkan kú. yawwa to dama da ke inda aka yi mutuwa makwabtanmu ne haka sai muka je wurin ma an fara haka sai ya nuna mu ne ce ga inda za mu haka nan. ó wá lọ fi ibì kan hàn àwọn wípé ibi tí àwọn máa gbẹ́ nì.
ina ne wurin da ya nuna muku gida ne ko ina cikin gida ne cikin gida nínú ilé níbi tí ó lọ fún àwọn yẹn ibi táwọn èèyàn gbé ibẹ̀ àwọn pé káwọn máa gbé bí wọ́n fẹ́ sin èèyàn síbẹ̀. yawwa da muka gama mun yi hakan nan da muka gama mun gama hakan nan mun kammala sai muka fito ta sai muka zazzauna àwọn ti gbẹ́lẹ̀ tán ti lọ jókòó. dan mu a wannan lokacin ma ko dai jiran kudin da za a ba mu kudin haka muke jira to sai aka ce ma in aka sa gawa mu za mu fito sai muka jira àwọn retí kan fáwọn lówó ilẹ̀ táwọn gbẹ wá ní káwọn sì ní sùúrù náà torí pé tán bá ti sin ẹni yẹn tán àwọn náà làwọn sì máa bò ó sórí ìdúró yẹn làwọn sì wà táwọn retí. yawwa sai da shi wannan oga ke wanda muke tare da shi akwai yaron shi wanda suke tare da shi sai suka zo da wani abu kenan a hannun shi yaron na ya riko shi a hannun shi da kuma tsumma an ya foma shi tsumma yaron aihuwan shi a'a bi ma'ana kamar dai aboki haka bí táwọn tí ń retí yẹn ni ẹni táwọn ń pè lọ́gàá tó jókòó tí òun ibẹ̀ lòun àti ẹnìkan ti dé wọ́n mú nǹkan kan dání lọ́wọ́ wọ́n dé wá bá wọn níbẹ̀. sai aka sa abu cikin rami da aka sa cikin rami da kuka harka a cikin rami da muka haka ba sai aka sa wannan tsumma ka san me ne suka sa cikin rami wallahi ban san ko menene ba okay wọ́n wá gbé nǹkan kan dé wọ́n àtẹni tán jọ dé yẹn wọ́n wá kó sínú ihò ibi táwọn gbẹ́ yẹn àwọn ọmọkọ tó wà nínú wọ́n ti dì wọ́n ti wé wọ́n ṣáà kó mọ́nú ihò táwọn ti gbé tẹ́lẹ̀ yẹn. da suka sa he sai suka sa mu muka rufe aka ba mu wannan cibar muka rufe duka wọ́n wá ní káwọn máa bò àwọn dẹ̀ bò da muka gama sai muka zauna mun zauna zaman jira a ba mu kudin aikin mu kenan mu koma mu je mu kwanta lẹ́yìn táwọn bò tán àwọn sì retí kán fáwọn olówó iṣẹ́ táwọn dẹ̀ ṣe káwọn lè padà wọlé àwọn lọ sùn. sai aka dan jira lokaci tun haka ba a ba mu kuɗi ba àwọn pẹ́ lórí ìdúró yẹn títí wọ́n fáwọn ní owó. zuwa can ko sai shi oga wannan da shi da yaran nashi sai muka ga sun zo da wani abu a cikin tabarma sai muka ce shi na ce a gbàkátá ibi táwọn tí ń retí yẹn náà ni ọ̀yìn táwọn pè lọ́gàá ẹ̀ ló ti wá dé pẹ̀lú ẹni tó ń jọ rìn yẹn àwọn wá rí tó ń gbé nǹkan kan dé tó ń bò mọ́nú ẹni. sai to dama da ke mu uku ne da ni da dan uwana shi wannan kenan shi wannan ya riko gaba yaron nashi ya riko baya to mu da wannan abun daidai na dole aka yi mana sai aka ya kirawo mu ya ce ni na kama gefe ɗayan abokin tafiya ta kama gefe shi kuma karamin wanda ke tare da shi sai aka wanda da cikin tabarma ko kuka dauka shi su suka fuka zo da ita mun yi tanin ma kawai dai an suka kawo a gidan nan mun riga da an kammala mun tunanin an kammala komai sai muka ga an bude wannan abu daga ba sai muka ce a'a na ce to wannan a zuciya ta ce wannan da aka rufe dama ba kawo ba ce ba ìgbà tí wọ́n gbé tí nǹkan tó ń gbédé nínú ẹni yẹn àwọn wá yí àwọn lẹ́nu pé àwọn kí ni nǹkan tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbédé nínú ẹni pé àwọn rò pé òkú náà ti jù sínú ilé táwọn bò tẹ́lẹ̀ ni. sai shi wannan kenan ya kirawo mu sai shi ya daga gaba yaron shi ya daga gaba ni kuma sa'an da ni dan uwana muka rike gefe da gefe haka kamar sa'an nan kuibi haka kowa ya rike sa hannu ya rike na haka so ẹni yìí àtẹni tó ń jọ rìn yẹn ni wọ́n jọ gbé ẹni tó gbédé nínú ẹni yẹn náà jọ gbédé ẹni yìí gbé ní orí ẹni kejì náà gbé níbi ọwọ́ ẹsẹ̀ wọ́n á ní kí àwọn àti ìkan nínú àwọn táwọn jọ gbẹ́lẹ̀ yẹn pé táwọn náà gbé lẹ́gbẹ̀gbẹ̀ méjèèjì àwọn náà bá wọn fọwọ́ sí àwọn jọ gbé òkú pẹ̀lú ọkọ̀ àpá ìdáná tó kọ̀ sai muka yi tafiya ni na yi tunanin mako cikin wani gurin za a yi daki za a sati ko dai wani abu haka sai muka ga ana ta tafiya na ce a báwọn ṣe wá ń gbé lọ táwọn ṣàn lọ táwọn ń lọ nìyẹn o. to tsakaninmu da ruwa zai yi daga farkon option nan zuwa ƙaryanta àwọn ṣàpadà sílé. da muka je mun kwanta muna cikin bacci san wajen irin misalin karfe 3 na dare kenan sai muka yi cikin gidanmu ya cika da surutu ashe wai irin yan garejin nan ma'aikatan haka na unguwa haka àwọn wá wà nílé àwọn ti padà sílé àwọn ti padà pé káwọn lọ sùn tó nǹkan bí aago 3 lọ́wọ́ òru rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo yẹn wá jẹ́ bí àwọn tó ń ṣiṣẹ́ gáréjì wọ́n ṣáà ti pọ̀ nínú compound àwọn tí àwọn ṣáà ń gbọ́ ariwo yẹn tó pọ̀
muna cikin ɗaki muna bacci kawai ne muka ji an turo kofa kawai sai aka kawo bugu mu kawai mu tashi. Ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ́ọ́ ti ṣí ilẹ̀kùn àwọn ní tipá wọ́n ti ní káwọn dìde jáde wá. Suka fito da mu nan waje kenan kofar gidan kawai duka ne ko suke ta saka mu jáde síta náà bẹ̀rẹ̀ sí ní nà àwọn. Wannan ya doke mu tana wannan ya doke mu tana wayoyin mu ma duk suna hannun su kudi na ma akwai kudi na ma suna gurin su. Me dalilin bugun da suka yi muku? Ai ina dalilin faruwar wannan abun ne ko da abun ya faruwar wannan abun ne a tunani shi ne ba dai sa ko da haka mu sai aka ce shi yasa muka kama da mu aka sa mu shi yasa muka kama da yin wannan da su kuma bugun shi ne sa. Wọ́n á ṣe wá àwọn síta nínú ilé àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ sí ní na àwọn bayan da suka buge ku fa ina suka ke. Sai suka ɗauke mu a mashin aka kawo mu can station can ta fakali kenan nan ma shi a nan ma muka same shi. Police station ko ina? Police station ba. Lẹ́yìn tó ti na àwọn ọmọ ṣẹ̀ wá gbá wọn sórí ọ̀kadà wọ́n wá gbá wọn lọ sí police station. Amma a ganin ka da idonka ka gani wannan da kuke kira wa shi ya sare hannu shi ne yaro mace ne gawan ko namiji? Wallahi hajiya wannan in na furta miki na yi ƙarya ban sani ba mace ce ko namiji wannan sani daidai sai Allah a dai ni dai ban san komai ne ba. Ohun ọmọ bóyá ọkùnrin ni òkú yẹn àbóbìnrin ṣùgbọ́n òun fi ojú òun rí bí ọ̀gbẹ́ni táwọn pé lọ́gà yìí bó ṣe fi àdá tó fi gé ọwọ́ méjèèjì kú náà ní àwòrán tẹ́lẹ̀ ní wọ́n kàn sí kú náà ní. Àwọn mẹ́ta òun àti àwọn táwọn jọ lọ ṣiṣẹ́ ń bẹ̀ àwọn mẹ́ta làwọn òun àtàwọn méjì mi. No òun àtàwọn méjì mi wọ́n jẹ́ mẹ́ta. Àwọn Haúsá mẹ́ta. Àwọn Haúsá bẹ́ẹ̀ pẹ̀lú Ogidan àti sójà. Ogidan àti ẹnìkan olóhùn bẹ́ẹ̀ ni yẹn bọ̀ tó ń ṣàrí Ogidan pẹ̀lú ẹnìkan. Ai magana iya take nan sai wanda da aka zo su iya take nan. Ibi tó ń rí mọ nìyẹn o nígbà ṣe náà tọ́kọ̀ àwọn lọ sí station yìí.